This is his apartment where he lára àwọn iṣẹ́ tí bàbá wa ti ṣe àbọ̀kọ̀kú àwọn iṣẹ́ wọn ni wọ́n fi ń hàn wá yìí. Àwọn iṣẹ́ tí bàbá wa ṣe Ìjọ nǹkan mi mo wá mú yẹn wá ni wọ́n fi ń hàn wá yìí. gbogbo ìwé wa ìjọ nǹkan mi. It's 1995. I am Association of Nigeria Theatre Production. I am Morphin Production. Ministry of Environment and Water Resources.